أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى. القاهر في محكم تنزيله إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. نحمده سبحانه وتعالى ونشكره ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. ونشهد أن سيدنا ومربينا وأستاذنا وشفيعنا وقدوتنا محمد رسول الله صلوات الله وسلامه عليه المبعوث رحمة للعالمين وعلى آله الطاهرين وعلى أصحابه المجاهدين وعلى كل من دعا بدعوته واستنى بسنته واهتدى بيده إلى يوم الجزاء. أما بعد أتنصاد يولون وباوا الله سبحانه وتعالى kó lọ́dún ìṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé. A tún dúpẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bíi pé a ti bí Ọlọ́run bá lánàá pé Ọlọ́run bá ń ṣọ́ wa lọ kọ́lọ́run kó tún ṣọ́ wa ju èní lọ. A tún wá padà wá ní èní ní ọdún tó ń ṣe ọdún ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn ọdún mẹ́rin àti mọ́kànléní ogójì tí ń ṣe ọdún 1441 àwẹ̀ náà là ń gbà yìí. Gẹ́gẹ́ bá a ti sọ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà pé anabi Muhammad sallallahu alaihi wasallam yubashiru ashaba inna qudumi Ramadan. Imam fún àwọn àlùmọ̀ rẹ̀ ní ròdùnú nígbà tí Ramadan bá ti wọlé. A máa fún wọn ní ròdùnú. A ní ayyuhal mu'minun, ẹ̀yin onígbàgbọ́ òdodo, ayyuhal muslimun, ẹ̀yin mùsùlùmí tẹ́ jupájuwọ́ sílẹ̀ fọ́lọ́run. Qad ja'akumur Ramadan ti dé wá báyìí báyìí o. Shahrun karim, oṣù alápọ̀nlé ni. Shahrun mubarak, oṣù bùkún ni. Alladhi tuftahu fi abwabil janna, tó já sí pé gbogbo ilẹ̀kùn tó wọlé àlùjánnà pátá lọ́lọ́run Ọba mi ó ṣí sílẹ̀ fún gbogbo gbàwẹ̀. Wa tughlaqu fihi abwaban nar, gbogbo ilẹ̀kùn tó wọlé iná pátá lọ́lọ́run Ọba mi ó ti pa fún gbogbo àwọn as-sahimun, àwọn gbogbo gbàwẹ̀ pátápátá. Wa sufidati shayatin, èṣù Ọlọ́run Ọba ó dé ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ tí ò fi ní rí àwọn gbàwẹ̀ kò ní ráàrin wọn wọ̀. Awwaluhu rahma, àkọ́kọ́ mẹ́wàá àánú ni. Wa awsatuhu al-maghfira, àárín rẹ̀ ó ń jẹ́ àforíjì. Wa akhiruhu i'tiqu minan nar, ṣùgbọ́n àṣà ìgbẹ̀yìn rẹ̀ ní máa ń sọ̀yàn dọmọ àlùjánnà. Abọ́kùn náà kò lọ́rùn gbogbo gbàwẹ̀. Fihi laylatin khayrin min 1000 shahr, ó sì ń bẹ nínú òru kan tó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ. Òun náà ni òru Laylatul Qadri. Ibẹ̀ náà ni a ti wá dání dúró lánàá pé tá a bá ti kó sí mẹ́wàá gbẹ̀yìn iza dakala al-awashiri min Ramadan, tá a bá ti wọ mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan. Wọ́n ní ó ń ṣe ńlá sallallahu alaihi wasallam, wọ́n ní ó máa ń ṣe ìgbìyànjú gan shaddal mizan wa ayqadha ala, wọ́n ní gbìyànjú ẹ̀ tún máa ń le asán ṣòkòtò ẹ̀ gbọ́ngbọ́n. Ó tún fẹ́ bọ́lọ́wọ́n ba ní ọ̀pọ̀lọpọ̀ gbólóhùn, ó fẹ́ súnmọ́ lọ́wọ́n ba jùlọ. Àwọn nǹkan tí mẹ́wàá gbẹ̀yìn yẹn wá kó sínú òun láti wá yànnàná ẹ̀ láti bí ìjọ bíi mélòó kan àti wá wà ní mẹ́wàá gbẹ̀yìn ó ti ń lọ. Nínú àwọn nǹkan tí mẹ́wàá gbẹ̀yìn tún kó sínú òun náà la tún fẹ́ sọ díẹ̀ nínú ẹ̀ lénìí. Òun nìkan tí à ń pè ní zakatul fitr, táwọn bàbá wa ó máa pè ní àdàpè wọn ní jákà. Òun náà ni zakatul fitr, jákà nílẹ̀ wa ń bí báyìí. Zakatul fitr sunnatun wajiba, ọ̀ranyàn ni lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà fún gbogbo ẹni tó bá gbààwẹ̀. Súnà tó jẹ́ ọ̀ranyàn, a mọ̀ pé súnà Ànábì ni, àmọ́ súnà tó kan pa tó jẹ́ ọ̀ranyàn ala ayanil muslim, gbogbo mùsùlùmí tọ́lọ́run bá ní kó máa gbààwẹ̀ láwọn àkókò yẹn. Li qawli Ibn Umar radiyallahu ta'ala anhu, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àfáà wa Abdullahi ibn Umar
gẹ́gẹ́ bóun náà ṣe gbà wá nínú ẹgbà wá ẹ̀ ó ń jẹ́ àmọ̀ wípé farada rasulullahi sallallahu alayhi wa sallam zakatul fitr min ramadan sa'an min tamar ó ní ó ń ṣe ọlọ́wọ́n bá tí ìkẹ́ àti ọlá ń bẹ fún ó ní ó ṣe zakatul fitr ó ló ṣe lọ́rùn yìí fún wa sọ́à àwọn nǹkan tá a fi hàn sọ́hà òun la kọ́kọ́ máa ń lò bí ogun bí ìgúnpá báyìí ẹni tọ́lọ́run bá ní kó bá pàdé òun ni lórí ẹnìkan àmọ́ ṣáta àbárí yẹn àwa lo múdù tànábì Muhammad sallallahu alaihi wasallam ìyẹn náà ni mẹ́rin múdù mẹ́rin lórí ẹnìkan bàbá wa ń wò pé múdù láwọn àkókò tá a wà níbo la tún ti fẹ́ rí múdù tá a jáde láwọn àkókò wàbáhà coronavirus tá a rí pé gbogbo ẹ̀ lockdown àṣàrí nǹkan tá à ń pè ní wọ́n ti ń pè ṣe custard ni kí ni tá a fi mu custard pangolo ẹ̀ ìyẹn náà mẹ́rin tá a bá tún wá rí yẹn aṣáàlágolo mílìkì mẹ́rìnlá tá a bá ti rí agolo mílìkì mẹ́rìnlá lórí ẹnìkan abudun lórí ẹnìkan ẹrú ayọ̀ lórí ara ẹ̀ atukọ̀ ń bẹ̀ tó bá níyàwó mẹ́rìnlá lórí ìyàwó tó bá tún lọ́mọ ayọ̀ mẹ́rìnlá lórí ọmọ bí ó ṣe mú nìyẹn lórí gbogbo oúnjẹ pátápátá tá ń jẹ ní gbogbo àyíká yìí tá a bá wà kì í ṣe oúnjẹ tí wọ́n ń jẹ nílùú Mọ́kà nìkan àwọn oúnjẹ míì wà tí wọ́n ń jẹ ní Saudi tí wọn kì í jẹ ń bò míì oúnjẹ tí wọ́n ń jẹ láyìíká yẹn níbí báyìí wọ́n ní oúnjẹ sallallahu alaihi wasallam a máa yọ nínú ẹ̀ àtàmà ayọ̀ nínú dàbídùn nígbà míì sọ àmì ṣẹ̀rẹ̀ nínú jéró ọkà bàbà èèyàn mélòó ní ń jẹ yẹn láwọn ibi táwa wà tá a bá ń jẹ àálò àbí àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ èyí tó gbajúmọ̀ lọ́dọ̀ tí wá ń bí òun náà ni ká rí nǹkan tá à ń pè ní gàárì àbí ká rí rice ìrẹsì àbí ká rí ẹ̀wà àbí ká rí àgbàdo àwọn nǹkan tó gbajúmọ̀ lọ́dọ̀ tí wá ń bí nìyẹn táwa ó fi ṣe ibi tó tún wá ṣe sí àwọn àfáà kan tún gbà yìí pé oyún inú náà tá a tó lóyún tá a ti rí oyún òun náà ń bọ̀ àti yọ tiẹ̀ àwọn àfáà wa ń fà mọ́ra wọn lọ pé èwo la mọ̀ tó ń bọ̀ ńbẹ̀ ìbejì ni ó jẹ́ ni kíni ni ó jẹ́ ni tọ́ra àwọn àkókò tá à ń sọ̀rọ̀ yìí kò sí scan ṣé ìbejì ni ó jẹ́ ni wọ́n ti ẹyọkan ṣàyọ ẹyọkan lórí ẹ̀ kò bá jẹ́ ẹyọkan wọ gbèsè àníyàn ẹyọkan náà ni èèyàn ló kéré jù téèyàn máa ń bí àìbí àbí ọmọ ẹyọkan àwọn àfáà gbà bẹ́ẹ̀ wọ́n ní ẹrú tó wà lóko ẹrú ibi tó lágbára dé ayọ̀ torí ẹ̀ ọmọlábí hurri ayọ̀ tiẹ̀ ọkùnrin wal unsa obìnrin wasogir ọmọdé wal-kabir àgbàlagbà minal muslimin ní gbogbo àwọn mùsùlùmí tó jẹ́ gbàwẹ̀ pátápátá náà fẹ́ ká ayọ̀ jáka yìí ọmọdé ni mí ọmọdé mi a máa lówó lọ́wọ́ ayọ̀ tiẹ̀ tọmọ bá lówó ju àwọn òbí ẹ̀ lọ ayọ̀ tí ayọ̀ tàwọn òbí ẹ̀ tí òbí bá lówó lọ́wọ́ jọmọ lọ láti òkè lọ́hùn minal ala ilal asfal òbí grandpa lọ́hùn ayọ̀ tiẹ̀ ayọ̀ ti màmá ayọ̀ ti gbogbo àwọn ọmọ tó wà ní abẹ́ tó bá já sí pé grandpa náà ló lówó gẹ́gẹ́ bá a ṣe wà nílùú yìí tàbá ń dárúkọ àwọn ọ̀tọ̀kùlú nínú àwọn olóṣèlú tó wà ò tí ì tán lọ́wọ́ wọn tí wọ́n sì ń ná tán ti di grandpa irú àwọn yẹn gbàláyè wà kan yọ níjọ́ kan la dé mọ́ṣáláṣí kan la ní imam ẹ̀ níyan jáka ni wọ́n ní bàbá mi ti bá mi yọ bàbá yín bá yín yọ ká bàbá mi mílíọ̀nìà ni èmi kàn jókòó mọ́ṣáláṣí ó bá jẹ́ bẹ́ẹ̀ gbàláyè wà fún bàbá kó bá ọmọ tó ti dàgbà kó bá yọ ṣùgbọ́n tọmọ náà bá tún yọ lórí ara ẹ̀ láàbà àṣàbì ọkọ̀ sábúrò ń bẹ̀ ṣùgbọ́n tá a bá gbọ́ pé wọ́n ti yọ níbì kan wọ́n ní ìdájọ́ zakatul fitri nínú ẹ̀ hukumatu zakatul fitri annaha tatiru nafsi sa'im mimma yakunu qadi alaqa biha min athari lagwi wa rafath òun náà ní pé jákàtà ayọ̀ yẹn lórí gbàwẹ̀ torí pé kò sẹ́ni náà tí ó gbàwẹ̀ tí ò ní ní kùdìẹ̀kùdìẹ̀ nínú àwọn àwẹ̀ rẹ̀ tó gbà kò sí bí ó ṣe lè ṣẹlẹ̀ ṣáà ní jáde síta ṣáà ní rí ìdúkúrì ṣé ẹnu gbà mí ò ní sọ nǹkan tí ò yẹ kó sọ ṣé tí ò ní gbọ́ nǹkan tí ò yẹ kó gbọ́ ẹni tó lè fọkàn balẹ̀ pé òun gbàwẹ̀ àwẹ̀ òun pé 99% òun lẹ́ni tí ò jáde inú ilé ló ti ń ṣe gbogbo nǹkan ẹ̀ inú ilé náà ta sì ń sọ yìí kò ní lo fóònù kò sí fóònù lọ́wọ́ rẹ̀ kò wo íńtánẹ́ẹ̀tì kò wo Instagram kò lọ sórí YouTube kò lọ sórí WhatsApp irú ìyẹn kò tún wá gbọ́ rédíò
kò ṣe rédíò kó tún máa gbọ́ rédíò, kò tún tẹlifíṣàn nínú yàrá ẹ̀ kó tún máa gbọ́ tẹlifíṣàn, kò tún wá jáde sí báńkólì kó tún máa wá ná ju wọ ìsàlẹ̀. Irú ẹni yẹn ló lè sọ pé òun fọkàn balẹ̀ pé òun gbààwẹ̀ tí ò ní àwọn kọ̀lọ̀fín nú. Àmọ́ àwa tá ń jáde lọ́pọ̀lọpọ̀ gbà kò sí àwọn jákà tá bá wá ṣe yìí yóò máa wá fọ àwọn ẹ̀ṣẹ̀ wa gbogbo níbi ìsọkúsọ, níbi èròkérò, níbi àwọn ìwàkíwà tá a ti wù yẹn, eléyìí ni ó máa wá fọ mọ́. Wọ́n ní torí pé nínú àwọn ìdájọ́ ẹ̀, nínú àwọn kan tá a fẹ́ kó bí òun náà ni pé kàmá annaha tagna lil fuqara wal masakin an suwali yawmal eid. Ó fẹ́ rọ àwọn aláìní lọ́rọ̀, àwọn tí ò ní ó fẹ́ jẹ́ káwọn inú àwọn náà ó dùn lọ́jọ́ ọdún, àwọn tí wọ́n ní tí wọn ò ní tó, torí pé ọjọ́ ọdún ọjọ́ ìdùnnú ni. Bó ni ó ti wá rí kí wọ́n máa wá lọ sí eid lọ́jọ́ ọdún bó tiẹ̀ já sí pé ọdún lọ́dún yìí, ìyẹn là á máa sọ lọ́la ọdún mùsùlùmí náà lọ́dún yìí ní Nàìjíríà àti lọ́pọ̀lọpọ̀ àgbáyé kò sí pa ń lọ eid. A ní túkúra lọ eid gẹ́gẹ́ bá a ṣe ìjọsìn nínú ilé wa nínú àwẹ̀ bá a ti ń ṣe bọ̀ tá à ń kírun nínú ilé, jímọ̀ náà tá à ń fi ń kí zóre. Ọdún yìí náà ilé láti kírun ọdún, a kírun nínú ọdún, a kírun ọdún nínú ilé, a sì máa sọ̀rọ̀ lórí yẹn rẹ́gẹ́dẹ́. Bó ni ó ti wá rí ẹni tẹ́jọ́ ń gbélé tó bá já sí pé ìgbà tá à ń lọ eid ni kó máa wá lọ eid, kó má wà ní oúnjẹ tí ó jẹ ńlé. Ìwọ sì ló fi gbogbo léṣe ọkà, ló fi ṣàgbàdo, ló fi ṣe ráìsì. Bó ni ó ti wá rí wọ́n fi gbà yé pé àwọn aláìní yẹn ká fún wọn. Bó la ṣe máa wá ń ṣe nínú ẹ̀sìn wa òun náà ni pé gbogbo àwọn nǹkan tá a kà kalẹ̀ àátú lówó nígbà míì. Àárí lásìkò àfọ Hasan al-Basri ó là lè lówó, àfọ Umar ibn Abdulaziz gbogbo wọn pátá náà là lè lówó. Tí ò bá tiẹ̀ yé wa ńjọ́ náà lọ́hùn, àwọn àkókò tá a wà yìí ti yé wa pákókò tá a wà yìí owó gan ló sábà ṣàǹfààní. Àkókò má jáde, mo ló fẹ́ gbéra ẹ̀sìn lọ, mo ló fẹ́ gbàgbàdo lọ. Àkókò tá a wà yìí ká wá lówó, ká wá ṣe transfer. Wọ́n ní bó la ṣe ṣe torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ìmáàmù la máa ń sábà kó fún, àwọn ìmáàmù tó ń kírun tàràwì fún wa òun la máa ń sábà kó fún. Ìyẹn nínú ìmáàmù náà fi wá dùn. Ìmáàmù míì ní tàràwì méjì tí máa ń kí, yóò ti sọ fún mọ́ṣáláṣí kan pé 7:30 là á kí tàràwì, 7:30 wọn ó kí tàràwì ní 7:30 láàárín ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. má dúró ṣàngbá wọ́n ti kí tán, ó tún ti gba ilé mọ́ṣáláṣí iwájú ilé ẹ̀ lọ, á tún lọ kí ìmí ń bẹ̀. Ìyẹn láàárín aago 8 wọ́n parí ìyẹn náà láàárín ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Tí wọ́n bá wá fẹ́ gbé jákà wá àti mọ́ṣáláṣí ti títì àti tiwájú ilé, ìmáàmù kan náà ni ó gbà, ni ó wàá máa dunnú rẹ́gẹ́dẹ́ lásìkò ọdún. Níyàwó ìmáàmù náà ó máa ṣe mílẹ̀kẹ̀ ni ó máa ta gbogbo ẹ̀. Eléyìí ni ò fẹ́ kó rí bẹ́ẹ̀ mọ́. Nígbà míì wà àwọn kọmitì mọ́ṣáláṣí là á gbé lọ fún. Lọ́dún yìí náà wọ́n ti ṣe wa mọ́lé, ìyẹn náà ò tún fẹ́ ṣẹlẹ̀ ká tún máa gbé jákà káàkiri. Nígbà míì wà àwọn organisation tá a ti mọ̀, àwọn ni ó gbà, àwọn là á kó lọ fún. Nínú àwọn organisation tí wọ́n ń gbà, àwọn ìyẹn náà á tún wò. Tó bá wá já sí pé owó la fẹ́ lò, wọ́n ti àwọn tó wá ń ṣètò yìí ní ọ̀pọ̀lọpọ̀ àgbáyé wọ́n ti wá lọ sórí igbá, wọ́n ti wá lọ wò ó. Èyí tó bá jẹ́ ráìsì tèkó máa ń yàtọ̀ sí ti Abẹ́òkúta, Abẹ́òkúta máa ń yàtọ̀ sí tọ̀yọ́, Ọ̀yọ́ náà ń kọ́ òun náà máa yàtọ̀ sí Ìlọrin, Ìlọrin á yàtọ̀ sí tàbújá. Tóníkálùkù kó wádìí nánsà á yàtọ̀ síra wọn. Àmọ́ lọ́dún yìí ẹni tó náà bá ní kó fẹ́ lo gàrí lẹ́kọ̀ọ́ tá a wà yìí, Èkó là ń sọ, àwa tá a wà lẹ́kọ̀ọ́ àwa fẹ́ lo gàrí la fẹ́ lò lẹ́kọ̀ọ́ yìí. Lórí ẹnìkan yóò máa jẹ́ 420 gàrí nìyẹn. Bí èèyàn bá fẹ́ sọ pé gàrí la fẹ́ lò lákòókò yìí 420 naira lórí ẹnìkan lẹ́kọ̀ọ́ yìí. Ẹni tó bá já sí pé kò sí lẹ́kọ̀ọ́, Ìjẹ̀bú-Rẹ́mọ ló wà tí wọ́n kéré 235 naira ní orí ẹnìkan. Tó bá wá já sí pé mẹ́ta la wà nílé, á yọ lórí èèyàn mẹ́ta. Ó wá já sí pé 5 ni wá, tó fi mọ́mọ́ ọ̀dọ̀ tá a gbà mọ́ tá a gbà tọ́, bóyá ọmọ àbúrò wa ni tó wà lọ́ndà wa àgbàtọ́, àáyọ jákà lórí ẹ̀. Àbótẹ̀ jẹ́ sí pé ọmọ ọ̀dọ̀ la fi ń ṣe àyọjáká. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ń bẹ lábẹ́ wa kọ́dún tó fi dé, àyọjáká orí ẹ̀ yóò máa jẹ́ títè kó, a máa jẹ́ 420. Ìyẹn ni lórí gàrí. Tó bá já sí pé lórí ìrẹsì òun la fẹ́ lò lẹ́kọ̀ọ́ 840 naira lórí ẹnìkan.
ká ní ìrẹsì yẹn rice òun la fẹ́ lò lẹ́kọ̀ọ́ líla wà. Ẹni tó bá wá ní èlùbọ́ iṣu lòun fẹ́ lò, ìyẹn ló fẹ́ gbówó lórí jù lẹ́kọ̀ọ́, ìyẹn ní 980 naira, ẹlẹ́gbẹ́ pé ẹgbẹ̀rún kan dín ogún náírà, 1020 naira, ìyẹn ní lẹ́kọ̀ọ́. Táwọn ìlú bòmí jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ, pàápàá jùlọ tá a bá lọ s'Àbújá, a rí pé tiwọn náà tún gbéwó lórí díẹ̀. Àwọn ìyẹn ní kókó. Tó bá já sí pé ẹni tó fẹ́ lo ẹ̀wà, bóyá ẹ̀wà láti ẹ̀wà sọ pé a fẹ́ mú ẹ̀wà tá à ń pè ní ẹ̀wà funfun àbí ẹ̀wà 700 naira, ẹ̀wà funfun àtẹ̀wà pupa lákòókò yìí gbogbo ẹ̀ ti bára wọn dọ́gba, red beans, white beans lákòókò yìí. Èyí tá a bá wá fẹ́ mú nínú ẹ̀, àá wò pé eléyìí o, tó bá yá sí pé àgbàdo òun náà ló wá wùn wá, ìyẹn náà 700 naira òun ni lórí àgbàdo. Èyí tó kéré jù lẹ́kọ̀ọ́ tá a lè mú lákòókò yìí, òun náà ni gààrí 420 òun la lè mú. Àwa tá a wà ní gbogbo mi ní ẹ̀gbáyé wa lórí iye cassava flour, ìyẹn wọ́n máa lọ 300 lórí gààrí, 180 naira, 180 lórí gààrí lórí ẹnìkan. Tó bá já sí pé ráìsì ní gbogbo àtàwà lẹ́gbàáyé wa 750 naira, lórí èlùbọ́ iṣu náà 750 naira, bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ lo wheat 450, ìyẹn ní gbogbo ìgbáyé wa mọ́ ìmìnì Ìjẹ̀bú Rẹ́mọ àti bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tó bá já sí pé Èkó lé la wà, tá a lá fẹ́ lo wheat lẹ́kọ̀ọ́ lé, ìyẹn a máa fún wa ní 700 naira lórí ẹnìkan tá a bá fẹ́ yọ jákà yìí. Bá ṣe wá ṣe, tá a bá ti wá pinnu pa fẹ́ ṣe, pàápàá jùlọ àwa tá a ti ń bọ́ organisation lò tẹ́lẹ̀, jákà ọ̀nà méjì ni a lè yan jákà yẹn kó pọ̀. Tó bá tiẹ̀ wá di pàráǹgídá pé a fẹ́ lo oúnjẹ àti ẹ̀wà wà níbi tí agolo wà, wọ́n ní ká lu ọwọ́ báyìí, à lo ọwọ́ báyìí, ọwọ́ kan báyìí à dà. Àkọ́kọ́ ni ọlẹ́kejì á jẹ́ mẹ́rin, ìgúnwọ́ mẹ́rin, ìkúnwọ́ báyìí mẹ́rin. Àmọ́ nítorí táwọn àfọ̀òfin bẹ́ẹ̀ faramọ́ yẹn, ọwọ́ tèmi yàtọ̀ sọ́wọ́ Alhaji Bashir, ọwọ́ Alhaji Bashir yàtọ̀ sọ́wọ́ Alhaji Isa, Alhaji Isa yàtọ̀ sọ́wọ́ Alhaji Ismail. Ọwọ́ òdọ́gba kó má wàá lọ di pa á máa tanra wa jẹ, tá a máa yanra wa jẹ, tá a rò pa àyàn lọ́hùn jẹ. Ẹni tí wọ́n ń sọ tọ́wọ́ ẹ̀ tóbi dáadáa, tá a kún, ìyẹn ni wọ́n ní kán lò. Nígbà tá a rí ẹnìkan ó ga níwọ̀n ẹsẹ̀ ọ̀nà 12 feet, àwa rẹ̀ nìkan gbogbo gíga rẹ̀ ju 5 feet lọ, ọwọ́ wọn ò lè dọ́gba, kò lè jọra wọn. Òun ló fi jẹ́ pé ká ṣègbìyànjú ká wá múdù Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Tá a bá ti rí múdù, ká wá lo agolo mílìkì 14. Àwa tá a wá fẹ́ ṣe ní àwọn àkókò tá a wà yìí, àwọn organisation kan wà tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí àwọn àjọ Zakat and Sadaqat Foundation. Tẹ́ bá dé ọ̀dọ̀ àwọn yẹn, tá a bá kó lọ síbẹ̀, orúkọ àwọn tá a fẹ́ fún àti wá àwa kọ́ lọ. Ẹni tá a fẹ́ fún àní kó lọ gbà ń bí báyìí, àwọn jákà wà ń bẹ̀, wọ́n á kó fún. Bàbá wa rí pé ọ̀nà jìn, àdúgbò tá a wà náà a lè organize rẹ̀, ká ṣe ètò tó pọ̀, àwa kéde. Lápèjúwe ní mọ́sálásí tí wọ́n táwa wà ń bí ní gbogbo ọdún tá a máa ń ṣe, àkéde ẹni tó bá fẹ́ yan jákà kó yọ jákà ẹ̀ o. Tó bá ti di pé Ramadan kù bí ìjọ́ mẹ́ta tí ó kásẹ̀ ńlẹ̀, kó yan jákà ẹ̀. Gbogbo ẹni tó bá fẹ́ wá gba jákà kó náà wá submit orúkọ, kó kó orúkọ wá. Báwa ṣe ń ṣe ní gbogbo orúkọ pátá àwọn míì gan tí ò kọ orúkọ, a ó fojú wo pé ó dàbí lágbájá bàbá yìí, ojú ń tì ní. Ìyẹn ló fi já sí pé wọ́n ní ìwọ tí ó gbà àwẹ̀ tó já sí pé ò lówó lọ́wọ́ tí ẹ̀ yọ torí ẹ̀ náà, tó bá ti ẹ̀ lówó àwọn ará ilé ẹ̀ tálákà ní ẹ́, gbìyànjú wá gbogbo ẹ̀ torí àwẹ̀ tó gbà yẹn yọ torí ẹ̀, owó tí wá lọ forúkọ ọ̀lẹ̀, ó yọ 700 naira àbí 420 orí ti ẹnìkan wá lọ. Tó bá wá lọ yẹn, wọ́n lè ẹni tó bá jẹ́ ẹni tó ti bímọ, owó ẹ̀ á pọ̀ ju ẹni tí ò tí bímọ. Ẹni tó bá ti fẹ́yàwó, owó á pọ̀ ju ẹni tí ò tí fẹ́yàwó lọ nínú ẹ̀sìn wa. Wọ́n lè fẹ́ ẹni tó ti bímọ, wọ́n lè fún ní 3000. Wọ́n lè fẹ́ ẹni tó ṣẹ̀ṣẹ̀ yàwó, wọ́n á fún ní 2000. Ẹni tí ò tí fẹ́yàwó, wọ́n lè fún ní 1000. Bó bá ṣe pọ̀ sí ni wọ́n ṣe fún àwọn èèyàn. Eléyìí nínú ìdájọ́ ẹ̀ òun náà nìyẹn. Wọ́n ní tá bá wá ń sọ̀rọ̀ jákà yìí, gbogbo jákà téèyàn bá ṣe kọ́bùlà sọ̀láàtul Eid, síwájú ká tó lọ kírun Eid, òun náà ló jẹ́ ìtẹ́wọ́gbà o. Ìtẹ́wọ́gbà sadaqatun zakatul fitri òun nìyẹn, sàrà tó ní tẹ́wọ́gbà.
ṣùgbọ́n ìta bá ti ṣe lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kírun ọdún tán sadaqatun mina sadaqat sàárà lásán ni nínú àwọn sàárà tá à ń ṣe. torí díẹ̀ àkókò tán fẹ́ ká ṣe yajibu zakatul fitri ó tọ́ fún wa ká laylatul eid ní alẹ́ ọjọ́ ọdún kó tó di àárọ̀ ọjọ́ ọdún lálẹ́. awqati ikhrajiha waqtu jawaz aw ikhrajiha qabla yawmil eid yawm aw yawmayn. ọjọ́ kan ká tó kírun ọdún àbí ká ọjọ́ méjì kó tó di pa a máa kírun ọdún. àwọn àkókò tí wọ́n fi sílẹ̀ fún gbogbo gbàwẹ̀ lélẹ́yìí láti lè yan jákà ní pàápàá jùlọ àkókò tá a wà yìí. ṣé àwa náà ti wá rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ bá ti ń kí ìdì lọ́wọ́ àwọn èèyàn wà kó oúnjẹ wá sí ìdì wọ́n máa wá kéde jákà wà ń bí o ẹ wá gba jákà o kó tó di pé mọ́ọ̀mù gorí mímbà àwọn ìdájọ́ tó wà ńlẹ̀ ẹlòmíì tí ò rí bí pin sí yóò wá kó lọ ìdì yóò máa wá kéde ẹ wá wo jákà ń bí o rẹsì ló ń bẹ ń bí o àgbàdo ló ń bẹ ń bí o àmọ́ lọ́dún yìí kò sí ìdì wo la fẹ́ kó lọ ló fi já sí pé àwọn àkókò tá a fi lè ṣe lákòókò yìí pọ̀ ká wo àkókò tá à ń kírun ìdì láwọn àyíká wa yẹn ká wá wò ká tètè ṣe. ìgbìyànjú wa ìmọ̀ràn wa ni pé tó bá ti ń kù bí ọjọ́ mẹ́ta ká gbìyànjú àwọn tá a fẹ́ sẹ́ǹdì ẹ̀ sí látọ̀rí kí là ń pè orí transfer. èyí tó wá dájú náà ni pé ká jẹ́ kíkiní yẹn pọ̀ ẹni tó fẹ́ yọ 840 ti ráìsì lórí ààrẹ lórí ọmọ á wá ṣe lọ́nà mẹ́ta. ó dáa kó kó gbogbo owó yìí ọ̀nà mẹ́ta yẹn kó kò fẹ́ nìkan ju pé ó wá fẹ́ nìkan ní 840 ó fẹ́ nìkan ní 840 kí ló fẹ́ fi yẹn ṣe. èyí tó dáa jù nìyẹn ìyẹn náà fi gbà pé lákòókò tá a wà yìí owó ṣàǹfààní tó pọ̀ ká fáwọn èèyàn. torí pé tẹ́ ẹ bá gbàgbàdo lọ sọ́dọ̀ àwọn èèyàn lákòókò yìí kí ló fẹ́ fi ṣe àgbàdo kí ló fẹ́ fi mu àgbàdo lọ́jọ́ ọdún kódà kó jẹ́ gàrí la gbé lọ fún inú àádùn lóòótọ́ àmọ́ ọ̀sà tẹ́ bá tún fowó sí yóò lọ ra kerosene tí ó fi tẹ̀bà yóò lọ ra ẹja wọ́nríwọ́n àwọn olórí abó yóò ra ẹja gbígbẹ ẹja ègùn yóò ra wọ́n ti ń pè é atagúngún ó lè fi sọbẹ̀ fúnra rẹ̀ yóò repo ńbẹ̀ àti rẹ̀ ń tà fún ní owó níbi ọdún mélòó kan sẹ́yìn tí wọ́n fún ní 25 wàláhì tàláhì ó sì ra jàlábí àánú ẹ̀ ó lọ sí Ansarudeen ní tòsími ó sì ra jàlábí àánú ẹ̀ jàlábí 800 naira òun náà sì mú wálé ó sì lọ ó sì ń dán gbẹringbẹrin òun náà sì ń sọdún lọ. inú nǹkan tó fẹ́ kọ́dún bí lélẹ́yìí kọ́pọ̀lọpọ̀ dunnú kẹ́rù dunnú kọ́mọlábí dunnú kólówó dunnú kítálíkà náà dunnú kọ́lẹ̀ dunnú kálágbára dunnú kó má jásí pé àwọn alágbára nìkan ni yóò máa dunnú àwọn ọ̀lẹ́ yóò máa wá ká ṣíóṣíó kó má jásí pé àwọn olówó wa nìkan ni yóò máa dunnú àwọn alágìnìyàwó mìíràn àwọn kan máa wá ní sùúrù a máa wá dunnú àmọ́ àwọn tí ò lágbára tó jẹ́ tálákà wọ́n fẹ́ ká rí bákan náà bá a bá tiẹ̀ súnmọ́ra wa tán kí àwọn àkókò yẹn ìgbàláàyè ìgbà yẹn àwọn ìdùnnú wa yẹn káwọn náà mọ̀ pa ń ṣọdún torí pé tá a bá ń sọ̀rọ̀ ọdún wàyí albahjatu was-surur wal-farah òun náà ní ayọ̀ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ àti ìdùnnú òun náà ń pè lọ́dún àwọn èèyàn náà á sì máa sọ lọ́la ọdún yìí kí ni ìdájọ́ ẹ̀ láwọn àkókò àlùwàbá àkókò tá a wà nínú coronavirus yìí kí ni ìdájọ́ táwọn àfáà tún mú wá fún Eidul Fitri àsìkò ọdún báwo la tún ṣe ṣe tá a tún fi ní kọjá ààyè tá a tún ní fi ṣe ìlú tá a wà yìí tá a ní fi ṣe ara wa torí pé tá a bá pariwo pé a tún fẹ́ kí ìdí lákòókò yìí tóníkálùkù rọ́lọ́ gọ́rọ́gọ́rọ́ àwọn tí ò jáde látijọ́ yìí oníkálùkù ó wá jáde àtẹ̀ntà ìsàn ń ṣe àtẹ̀ntà ìsàn ẹ̀kú nímọ̀ ara wọn ni ó gbé sí èèyàn wà lọ kó wálé fáwọn ẹbí ẹ̀ irú ẹni tó bá dọ́rùn yẹn wọ ẹlẹ́ṣẹ̀ ni wọ́n wà áàfin ẹlẹ́ṣẹ̀ ni lọ́dọ̀ Ọlọ́run ẹni tó mọ̀ pé aburú wà ń ta tó sì lọ síbẹ̀ ó wà lọ kó wá fáwọn ará ilé ẹ̀ irú ẹ̀ níbẹ̀ yẹn Ọlọ́run ó jẹ níyà tó pọ̀ ló fi já sí wípé ká gbìyànjú àwọn àkókò tá a wà yìí Ọlọ́run tí ó ti wà nínú ìmọ̀ Ọlọ́run ti mọ̀ pákókò báyìí ni àágbàwé ọdún yìí ó ti mọ̀ pákókò báyìí ni coronavirus ó ṣẹlẹ̀ ó sì ti mọ̀ àkókò tá a kásẹ̀ ńlẹ̀ gbogbo ọlọ́gbọ́n ayé pátápátá ò lè lọ́gbọ́n títí kán wá ta aṣọ sétí omi wọ́n ta sí àmì aṣọ kán wá ta sí kókó omi wọ́n ta sí kókó aṣọ kán wá láwọn gbọ́ngbọ́n gbogbo àwọn tó ń pera wọn ní wọ́n wòrà wọ̀ wọn mọ̀gbà tí kòrónà kásẹ̀ ńlẹ̀ gbogbo wòlé ayé gbogbo àfa ayé àtẹ́lẹwọ́ lẹ̀ ń wò ni omi lẹ̀ ń wò ni iyẹ̀pẹ̀ lẹ̀ ń wò ni tẹ̀sùbá lẹ̀ ń wò ni gbogbo yín kò sọ́pọlọ kan tọ́lọ́run fún yín pé ẹ wá mọ̀gbà tí kòrónà ó kásẹ̀ ńlẹ̀ láà àwọn onírọ́ irọ́ ló pọ̀ jù ń ta àwọn onírọ́ àtàwọn olójóró àwọn ló pọ̀ ń ta
látara bẹ́ẹ̀ ọlọ́run ló mọ àkókò tí ó kásẹ̀ ńlẹ̀ bóyá òjò ńlá kan lọ́lọ́run àárọ̀ ká fi kásẹ̀ ńlẹ̀ tá à ní gúrú ẹ̀ mọ́ ọdún ọlọ́run ló wà a ti gbọ́ ẹgbẹ́ ìbúlà rí tọ́lọ́run sì kásẹ̀ ńlẹ̀ tá à gúrú ẹ̀ mọ́ pẹ̀lú ìgbólé tó wà yìí náà ọlọ́run ó kásẹ̀ ńlẹ̀ rẹ̀ pátápátá tá à tiẹ̀ ní gúrú ẹ̀ mọ́ gẹ́gẹ́ bí àwọn oníwákà wọn ní ọlọ́run bá wà lé kòró ọgbọ́ sàtíà bá wà lé kòró dànù má jẹ́ àrògùn coronavirus ọlọ́run kó bá wa ti wọgbú réréré ká má gúrú ẹ̀ mọ́ torí díẹ̀ ìyẹn wa tẹ̀ ń gbọ́ wa nílé èyí tá à ń sọ jùlọ òun náà ni ọ̀rọ̀ jákà nínú ẹ̀sìn wa jákà zakatul fitri ó dà gẹ́gẹ́ bí kékeré zaka náà zaka nínú ẹ̀sìn wa wọn ò fẹ́ kọ́ ọmọnìyàn fúnra rẹ̀ kó máa lọ fọwọ́ rẹ̀ fún àwọn èèyàn ní nǹkan alákọ̀ọ́kọ́ aburú wà ń bẹ fún tó léwu ẹni tó lówó lọ́wọ́ tó kó sí pamọ́ lákòókò yìí tó wá di àsìkò ọdún tó wá ń kó àwọn owó yẹn jáde tó máa wọn náà owó tiẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ owó ń bẹ lọ́wọ́ kàtà rẹ̀ látijọ́ yìí wọ́n bá fẹ́ ṣe ní ṣùtà wọ́n á ṣe ní ṣùtà ẹni tó fẹ́ yan zaka tó jẹ́ pé 500,000 ló fẹ́ yọ zaka ẹ̀ ó wá lọ kó fẹ́ nìkan àkọ́kọ́ aburú méjì aburú àkọ́kọ́ ẹni yẹn á di bàbá sà á dọlọ́hún kejì ẹ̀ gbogbo gbàkígbà tó bá ti rí á ní bàbá láàánú mi lóde yìí alájà láàánú mi lóde yìí ó bá tiẹ̀ lódodo tó fẹ́ sọ fún pé alájà ẹ̀ tó ń tọ́tì kò ní lè sọ torí pé tẹnu bá jẹ dodo rí ẹni tẹnu bá jẹ ojú àtì ẹni tó bá ti jẹ dodo kò ní lè sọ dodo aburú àkọ́kọ́ nìyẹn aburú ẹlẹ́ẹ̀kejì òun náà ní wípé kí ọmọ èdè ènìyàn tún máa ṣàbúrú sí owó pọ̀ lọ́wọ́ ẹ̀ 500,000 ló máa fún mi owó sì kú lọ́wọ́ ẹ̀ ẹ lọ ka mọ́lé ẹ lọ gbowó ọwọ́ ẹ̀ ìyẹn náà fi fẹ́ náà fi já sí pé àwọn tá a bá rí láyè ká wa pé wọ́n nídìí ẹ̀ ká wá korúkọ wọn ká wá ní kẹlòmíì gbé lọ kó má wàá dárúkọ wa lágbájá ló ní àgbé wa o tàmẹ̀dì ló ní àwọn ẹni ọlọ́run ẹrú ọlọ́run ló ní àgbé wa ìyẹn ṣẹlẹ̀ kò tí ì pẹ́ lásìkò coronavirus ẹnìkan béèrè lọ́wọ́ mi mo wá ní èyí tó dájú ní pé fi rán lágbájá wá sọ pé ẹrú ọlọ́run ló ní kó gbé wá nígbà tí yẹn ó dọ̀hùn ó ní èmi mo fún yín o èmi ẹ̀ ń tá a fi ṣe rán ló bá débẹ̀ ló bá lè mi mo gbé kinní fún yín o nígbà tó wá padà dọ́dọ̀ ẹni tó ránṣẹ́ ó ní mi ò dárúkọ yín o ó ní ṣùgbọ́n mo sọ pé mi ni mo fún ìyẹn fẹ́ lè gba etí rẹ̀ ó wá ń béèrè lọ́wọ́ pé ṣé nǹkan tó ṣe yẹn dáa mo ní aburú ni ẹ̀ṣẹ̀ ńlá ni ìwọ kọ́ ló ní nǹkan ó fẹ́ fi gba yìí lọ́dọ̀ òní nǹkan aburú sì ni irú ẹni náà lè máa lépa òun náà torí díẹ̀ kò dá àkọ́kọ́ ó mú kárí ni wọ́ ẹlẹ́ẹ̀kejì ó tún parọ́ ọlọ́run bá sì ní la'natullahi alal kadhibin irọ́ náà ò dá nínú ẹ̀sìn wa èèyàn lè jẹ́ ojo nínú ẹ̀sìn wa ó lè dọ́gbọ́n sọ pé òun fẹ́ máa ṣàwọn díẹ̀ ṣùgbọ́n kò gbọdọ̀ jókòó rọ́ torí díẹ̀ jọ̀mọ́ eléyìí náà ni ọ̀rọ̀ bá a ṣe yan jákà á wà bómi àgbé lọ àwo transfer tá a fẹ́ ṣe à á ṣe sáwọn tí wọ́n ń gbà àkórúkọ lágbájá mo fẹ́ fún ẹ bá mi transfer ìwọ ti ṣe tiẹ̀ fọlọ́run ọlọ́run ṣe kìíní yóò san wá lẹ́san ọ̀rọ̀ zakatul fitri tí a yan fún ọlọ́run eléyìí náà tún ní díẹ̀ lórí báwo ló ṣe yẹ ká yan jákà nínú ẹ̀sìn wa jákà wa ọdún yìí kò nídìí pa ṣe ń káàkiri à ń lọ sí ìdì ká tó pin láyé ká ta wà náà ká ti máa fojú wo àwọn aláìní àwa tá a ti mọ àwọn ibi tá à ń kó sí tẹ́lẹ̀ nínú àwọn organisation tó ń gbà ká gbìyànjú tá a ti mọ̀ pé wọ́n ṣòdodo pẹ̀lú ẹ̀ ibẹ̀ náà ni kí a kó lọ á sì korúkọ àwọn èèyàn orúkọ ń gbà míì á pọ̀ ju àwọn tó sanwó lọ àwò tí gbogbo àwọn tó sanwó ò bá ju 20 lọ orúkọ lè jẹ́ 60 gbogbo tí wọ́n bá dá tó bá jẹ́ 100,000 àápín láàrin àwọn 60 yẹn náà ni bó bá ṣe mọ náà ni ó mọ tó bá jẹ́ oúnjẹ wà ń bẹ̀ náà á ti fóúnjẹ kún eléyìí ní díẹ̀ àbí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run tó tún ní kárí tèmi sọ à ń bẹ ọlọ́run ọ̀la náà ọlọ́run jọ ọ́ má gbẹ ohùn lẹ́nu wa má gbójú wa má gbé tí wa gbogbo ẹ̀ka ara wa ọlọ́run kó má gbà kú lára wa àwẹ̀ náà bẹ̀rẹ̀ ń parí lọ ọlọ́run jẹ́ á parí ẹ̀ nírọ̀rùn ọlọ́run ọba àrùn burúkú tó wà níta yìí ọlọ́run bá wa kásẹ̀ rẹ̀ ńlẹ̀ pátápátá bá wa lé wa gbó allahumma inna nasaluka bi kulli ismin huwa lak sammayta bihi nafsak aw anzaltahu fi kitabik aw allamtahu ahadan min khalqik allahumma irfa'na alwabaha coronavirus min nigeria wa fi kulli almuslimina jami'a wa fil alamina jami'a wa ya rabbal alamin wa ya arhamar rahimin rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar subhanallah wa
وبحمده سبحان الله العظيم سبحان ربك رب والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.